ṣọ́ọ̀ṣì tí àwọn alàgbà tọ́wọn aṣíwájú wa nínú kìrìsìtẹ́nì tí wọ́n dálẹ̀ wọ́n dálẹ̀ torí Ọlọ́run o, wọ́n dálẹ̀ torí àtijẹ àti mu tiwọn ni. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé wọn pásítọ̀ yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé evangelist yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé olùṣọ́àgùntàn yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé bíṣọ̀bù yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn alàgbà yìí tó ń tẹ̀lé wọn, òpònú ló pọ̀jù nínú wọn. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Wọ́n ní olórí burúkú àwọn mùsùlùmí ti gbowó fún torí ẹ̀ ló ṣe ń sọ̀sọ̀kúsọ yìí. Mo wá kọ́kọ́ wẹ́ ìlàyé wa lórí ayélujára yìí torí pé mi ì fún ẹniyẹn lésì. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ẹ kò gbàdúrà kẹ́ni kára sọ kíjì já láàrin ìjọba yìí káṣọ bọ́lọ́hún pásítọ̀ ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ máa dè fúnpá tó máa lò gbàdì ìtó máa fòkà wàlẹ̀ tó máa fòkà sórí ọmọ ẹsẹ̀ ó wà nù wọn. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tẹ̀rí yẹn wọ́n gbọ́kànlé agbára Ọlọ́run, agbára òkùnkùn ni wọ́n lò. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Àyèmọ́yé nǹkan míì tó wà nínú Bíbélì tó yẹ kọ́ wọn aṣíwájú wa kó yẹ kọ́ máa kà fún wa wọn ò ní kà á torí pé tí wọ́n bá kà á wọ́n mọ̀ pé ọ̀nà àti jẹ àti mú tọ̀dọ̀ wọn náà ó ti dín nìyẹn o. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Mi ò jọ ẹ̀ ní kírísítẹ́nì ní ọ̀sán gan ibi tí bàbá mi àti ìyá mi tí wọ́n ti pilẹ̀ oyún mi tí wọ́n ti bí mi ní òun ní kìrìsìtẹ́nì. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Àwọn rẹ́fẹ̀nì ìkẹ́ lọ́dẹ̀ máa wàásù fún yín ẹ má ṣe bẹ́ẹ̀ o gbogbo fádẹ̀ lọ ṣe yẹn gbogbo kọ́tẹ̀ lọ ṣe nǹkan èṣù ni àwọn dẹ́nì fà ara rẹ́fẹ̀ yẹn ti ń bù màṣọ wípé òun ni mò ń bá wí. Ẹ̀yin dẹ́nì fà àwọn ìyàwó yín lára àgbo tẹ̀ ń forí balẹ̀ fún ẹni èṣù ẹni ṣọ̀pọ̀nà ẹni ògún ẹni bàálù ayé tẹ̀ ń tapọ́lé lórí. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Nínú fọ́nrán kan tí mo wá ṣe kọjá mo ní ẹ má gbàgbé o mo ní àáfà àwọn kan wá ń sọ fún mi pé báwo mo ṣe máa ṣe pé mo ní àáfà mo ní àáfà nítorí pé ṣéwù ńlá àgbà mùsùlùmí ẹni tó ṣiṣẹ́ Ọlọ́run ẹ̀ gidi gan àáfà tí gbogbo ayé mọ̀ òun ló tọ́ mi. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Àwọn kan wá ń jáde sí pé ṣó yẹ kó máa takò àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ a lè takò àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ wa níwọ̀n ìgbà tí wọ́n bá ṣe nǹkan tí kò tọ́ níwọ̀n ìgbà tí wọ́n bá ṣe nǹkan tí kò yẹ níwọ̀n ìgbà tá a bá rí i pé àwọn ẹni yìí wọ́n hùwà wọ́n sọ̀rọ̀ ìṣesí wọn kò ju ẹni tó lè kóyàn dé ọ̀run rere. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ọmọ mi ń bọ̀ láti lẹ́sìn ni ọ̀kadà ló kọ lẹ́sẹ̀ ó kọ lẹ́sẹ̀ méjì pàtàkì ó kọ lẹ́sẹ̀ yẹn ẹsẹ̀ yẹn gé sí méjì pàtàkì ẹsẹ̀ yẹn ni mo gbé sẹ́gbẹ́ tẹ̀ ń wò yẹn. A ò tún wá wò bẹ́ẹ̀ a tún kọ̀tínú lórí iṣẹ́ yẹn torí pé ọ̀nà tí a pe oníkálukú sí ó yàtọ̀tọ̀. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ẹgbẹ́ ọ̀rọ̀ tẹ̀sẹ̀ Bíbélì yẹn sọ olóhùn òòṣà tó lẹ́nu tí kò lè sọ̀rọ̀ òòṣà tó létí tí kò gbọ́ òòṣà tó lọ́wọ́ tí kò lè lò òòṣà tó lójú tí kò fi rí òun lẹ́yìn wọ́tọ̀. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Èmi ò ní gbọ́nà tí àwọn kan gbà o ọ̀nà tí bàbá tọ̀dọ̀ mi gbà tó dúró lórí òótọ́ tó ṣe òótọ́ títí màláíkà fi mú lẹ́tà ikú wá bá tó fi gba lẹ́tà ikú tó fi padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ọlọ́run màmá jẹ́ kọ́wọ́ èèyàn wá gbọ́n o Ọlọ́run màmá jẹ́ kọ́wọ́ èèyàn wá nílàkàyè o. Èèyàn lára tẹ́lẹ̀kàs olóòfẹ́ fi ṣe ṣọ́ọ̀ṣì ó mọ̀ pé business center lẹ́ni yẹn ṣí. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube.
ẹlòmíì wọ́n á sọ fún pé iṣẹ́ Olúwa ló fẹ́ ṣe o kò wá ní béèrè wípé Olúwa mi iṣẹ́ òun gangan mo fẹ́ ṣe nínú ọgbàjàrà ẹ ó ṣètò láti lọ sí tòkù tàbí kó lọ sí Ṣàpọ́n tàbí kó lọ sọ́jà Agbáki kó lọ kọ́ tébù kó ra aago kó ra ṣẹ̀kẹ̀rẹ̀ àwa lọ sọ́dọ̀ wọn alágbẹ̀dẹ àwọn tó máa ń fòjé àwọn alágbẹ̀dẹ olóje yẹn a ní kó bá mu rọ ọ̀pá a ní pé òun ti gbóhùn Olúwa pé Olúwa ní kóun ṣiṣẹ́ òun. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. wọ́n á ní dáàdì ńlájú afọ́jú dáàdì ń jókòó dìde dáàdì ń jẹ́ kí adití kó gbọ́ràn dáàdì yín ò lájú afọ́jú o dáàdì yín ò jókòó dìde o dáàdì ní lọ ìmpọ́ọ̀tù àwọn èèyàn wọlé ni o. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ẹ̀yin èèyàn wa bí ẹ ṣe ń wò ní orí TikTok yìí odidi fọ́nrán yìí orí YouTube wa ni ó wà ẹ̀yin Facebook odidi fọ́nrán yìí orí YouTube wa ló wà ní ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní media. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.